Lobade ti bẹ̀rẹ̀ iṣẹ́. So mo fẹ́ ká bẹ̀rẹ̀ sí mọ àwọn nǹkan kan. Ok, irú wọ tó ti mọ̀ sí pé o máa ní ilẹ̀ ọ̀fẹ́, o mọ̀ pé o máa fẹ́ kọ́lé sí, wàá ti bẹ̀rẹ̀ sí ronú iṣẹ́ tó fẹ́ ṣe. O fẹ́ lọ ṣiṣẹ́ fún yàn àbò fẹ́ dá iṣẹ́ lẹ̀. Ẹ̀bùn Ọlọ́run fún ẹ tí ò ń ṣe wípé òun ló ń kọ́pì àbó òun ló ń yọjú sí nǹkan tí ò kàn ẹ́. Torí èèyàn kan ṣe nǹkan kan wọ̀ náà fẹ́ ṣe, kí ni tiẹ̀ ń bẹ̀? Èwo ni wọ́n gbé wá sáyé? Kí l'Ọlọ́run gbé sínú ẹ̀ wá sáyé? Kí ni ẹ̀bùn ẹ gangan? Kí ni talent ẹ gangan? Because tó bá rí talent ẹ gangan, even ẹlòmíì ti lè ṣe tẹ́lẹ̀. Bí wọ́n tún ṣe máa gbé kalẹ̀, ó tún máa yàtọ̀. Same thing dẹ̀ ni, but tó máa yàtọ̀ nítorí ẹ̀bùn tiẹ̀ yẹn ni wọ́n tún gbé jáde. So bó ṣe wà nìyẹn. So àwọn nǹkan ìdí tí a ṣe ń fi àwọn nǹkan yìí síta nìyẹn pé so kẹ́ lè máa ronú gbogbo ẹ̀pọ̀ mọ́ra wọn. Ok, tí máa ń ṣiṣẹ́ ni o àbí mo nílé iṣẹ́ ni o, màá tètè lè kọ́lé, màá lè ṣe. Kì í ṣe pé àwọn nǹkan material burúkú tó ń tà fún wọn Nàìjíríà yẹn tó ń ta building material tẹ́ pé kọ́lọ́n kó ṣàánú. Oríṣiríṣi cases wọ́n ní ilé ń wó kí ló fà á? I máa lo material to write ni, I máa test so anyway ẹgbẹ́ ẹnu kúrò lórí yẹn ò kàn wá. Ṣùgbọ́n ilé gidi ni a máa kọ́ nílẹ̀ Yorùbá pẹ̀lú àtìlẹ́yìn Ọlọ́run. Tá a bá ń gbé ìlú àwọn olóyìnbó yìí tó dẹ̀ jẹ́ pé àìmọye ilé wọn míì tí ò wó tí ò ṣe tẹ́ pé ó ti lé ní hundreds of years nǹkan kò dẹ̀ ṣe ó ní bọ́n ṣe kọ́. At least Ọlọ́run fi yẹn yé àwọn architect àtàwọn engineers gbogbo wọn. Ọlọ́run dẹ̀ fi mọ̀ yẹn yá wa náà àwọn ọmọ onílẹ̀. So bó ṣe wà nìyẹn. Ọlọ́run ti ṣèyanu. So ìyẹn bẹ́ẹ̀ ẹ mú dání.